Ẹ kú ojúmọ́ o, ẹ̀yin ènìyàn mi, ẹ sì kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta, ẹ kú bí ìlú ti rí. Ẹ lò tójọ́ méjì tí mo ti wá sórí ìkànnì gbẹ̀yìn. Bẹ́ẹ̀ ni, òjòjò ló ń ṣògùn ara ògùn ò le. Mo fẹ́ ní kóòdù díẹ̀ ni. Ṣùgbọ́n wàyí àti padà sórí ìkànnì. A tún mọ mẹ́tò wá lọ́lọ́kan òjọ̀kan. Bí orí ti fi rán wa, bí ìṣẹ̀dá ti fi rán wa. Ẹ̀rí Ọlọ́run Elédùmarè ọba àjíkẹ́ ọba afẹ́nifẹ́re ọba àjùwàpè. Agbenimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba alógunlọ́lá níyì lẹ́yẹ. Ọ̀gbàgbà tí gbára àdúgbò abọ́gbogbo ti fi yọmọ ẹ̀ náà fìn. Ìbà lọ́wọ́ rẹ. Ìbà àwọn ìyá mi òṣòròmọ̀fìà, àwọn látẹ̀dójọ́pá àtẹ̀dójọ́ká ti fún dòróòró. Àwọn ọ̀sálansólò òṣòlóńsálá, àwọn táwọn ẹ̀nú omi sálánsólò. Òjijì fìrí, ọdẹ́sápóyarọ́ àrògìdìgbà sàkóyò ògùn. Oníbàtẹ́ pèlèmọ̀jà àti ìbànújà láì fọwọ́ kan ní ìbà lọ́wọ́ yín àti ìdímòjì èèyàn. Ìbà o, ẹjẹ́ ojú mi ṣe o. Ẹni tọ́mọdé bá júbà fágbà, yóò roko dalẹ́, ẹjẹ́ mi ò roko dalẹ́ o. Ẹ rí nǹkan bí bẹ́ẹ̀ ló ti rí. Mo sọ̀rọ̀ kan bí ọdún méjì sẹ́yìn lórí mo fi gba àwa tí à ń ṣe Yorùbá Nation, mo fi gbà wá níyànjú níbi ọdún méjì sẹ́yìn. Nǹkan kan ló kọ mí lóminú ló gbé mi wá sórí ìkànnì ilé nìyí. Torí ara mi ò tí ì lè tán dáadáa. Mo kàn máa ń mọ̀ wá pé bí nǹkan ṣe ń rí yìí. Ó dára pé ejò ti fẹ́ lọ́wọ́ nú. Ẹni kí ló kọ mí lóminú? Mo sọ̀rọ̀ Yorùbá Nation. Mo dẹ̀ sọ̀rọ̀ ìdàgbàsókè ilẹ̀ Yorùbá. Mo dẹ̀ sọ géèmù tó wà ń ta tí ń play lọ́wọ́lọ́wọ́. Ìmọ́lẹ̀ Yorùbá Nation, in tó fi tàn kò ju 40% lọ nílẹ̀ Yorùbá. Nígbà kan bíi 20% ní, now ó ti wọ 40%. Gbogbo ayé ń retí pé kí ni ó ti bẹ̀ jáde fúnra Yorùbá. Ṣùgbọ́n àkókò tá a wà yìí, Yorùbá Nation, mo gba ìmọ̀ràn kan, mo dọ́gbọ́n fi ìmọ̀ràn kan léde ní bí ọdún méjì sẹ́yìn sí ọdún kan lórí ìrìn àjò Yorùbá Nation. Mo ní ọmọ Yorùbá tó wà ní race tí ń ṣètò ìlú yìí lọ́wọ́, èèyàn tó gbọ́n ṣáṣá ni. Ó gbọ́n ṣáṣá gan-an. Tá bá sọ pé èèyàn smart, bàbá Bọ́lá Ahmed Tinubu ó smart gan. Ẹni tí ó bá wá bá bàbá Bọ́lá Ahmed Tinubu tayò takàngbọ̀n, ó gbọ́dọ̀ double smartness bàbá Tinubu. Tí èèyàn bá prepare dáadáa, kò gbọ́dọ̀ gbé fọ́múlà jáde tó fẹ́ bàbá Tinubu tayò. Tó bá wà well prepared, wọ́n gbé fọ́múlà jáde. Tó bá gbé jáde, ó máa knock it out ni. I know him very well. Mo máa ń sọ fún àwọn èèyàn. Bàbá smart. Bàbá dẹ̀ ti understudy even ìran mẹ́tẹ̀ẹ̀ta tó wà Nàìjíríà. Ó mọ nǹkan tá a fẹ́. Ó mọ̀ pé Yorùbá ló stubborn jù. But weak point Yorùbá, gbogbo ayé ló mọ weak point Yorùbá pé owó ni. Tẹ́ bá fẹ́ da ilé Yorùbá rú,
tẹ́ ẹ bá ti owó sáàrin lọ́kọláya ilé wọn ó sì dàrú ìṣẹ̀dá kẹ tẹ́ bá ń pè ẹ fẹ́ kílé yẹn tètè dàrú ẹ ti owó síyàwó kí àfẹ́ kọ́mọkọ rẹ ṣe máa fẹ́ kọ́kọ́ kù nílé ọkọ rẹ wà láàyè yóò kú kílẹ̀ tó mọ́ Yorùbá nù. That is Yorùbá for you bí Yorùbá ṣe rí nù weak point Yorùbá láyé owó ni. mo wá sọ nǹkan kan jáde ọ̀pọ̀lọpọ̀ pè mí wọ́n fẹ́ gba information yẹn lẹ́nu mi nígbà yẹn mi fi ilẹ̀ mo wá wo géèmù yẹn mo fẹ́ wo capacity. That is one thing about me in life. Ẹni tí ó bá fẹ́ lu òǹtẹ̀ ayé tàwa nú ẹ̀rí ayé tà ń bá lọ yìí ó gbọ́dọ̀ ní ìròrí kan tí ó yàtọ̀ sí ìròrí 100 èèyàn. Torí ẹ̀ ní nígbà yẹn táwọn èèyàn bá ń pè mí lórí ọ̀rọ̀ Yorùbá Nation mo máa ń wọnú brain wọn lọ bó ṣe ń bá mi sọ̀rọ̀ pé sáwọn ilé wà smart enough láti face ẹni tá a fẹ́ face. Wàhálà kan wà tó ṣẹlẹ̀ ní Yorùbá Nation tí mo rí ọ̀rọ̀ owó that's Yorùbá for you. Yorùbá ò lámọ̀jú kúrò owó tó bá ti involve owó ẹ gbàgbé ìṣubú tí ń bọ̀ nìyẹn tó bá ti lè di pé owó wà involve nù kan ìṣubú ńlá ni fúnra Yorùbá. Ibi báyìí ẹkún máa ń gbọ̀n mí ni. À ń bú àwọn ọba pé wọ́n ta àwọn èèyàn wa sóko ẹrú látijọ́ nítorí owó. Àwa lámójúkúrò owó títí di time tá a wà yìí. Ẹni tí bá ti lè involve owó báyìí wàhálà ti bẹ̀rẹ̀ láàrin Yorùbá. Ó wá ń pa mí lẹ́kún gan-an mo wá rò pé báwo ni Yorùbá ṣe lè ṣe tí wọ́n lè lo diplomacy tó bá dọ̀rọ̀ owó. Ó wà lára àwọn nǹkan tí mo fi sá fáwọn nǹkan kan táwọn yẹn bá pè mí fún ìrànlọ́wọ́ pé àwọn níṣòro màá tì wọ́n jáde pé lọ because tí Yorùbá bá fẹ́ ó wà mọ́ ọdún ní mo ti ná 2 million mo ti ná 1 million fún ẹni kan ìrìn nǹkan kan màá mọ̀ wá pé Yorùbá ẹni tí wọ́n ń pè tí báwo Yorùbá ṣe máa ń pòwe ìjàre ó lówe kan tí Yorùbá máa ń pa tó wá dọ̀rọ̀ bá dà báyìí. Wọ́n ní ẹni tí ń pè ọ́ dákẹ́ ọ̀ní wọn gbàgbọ́ ya sẹ́ni tí ń pè ọ́ ti dákẹ́ ná. Mo wá fojú sùnùkùn wo problem Yorùbá lọ ẹ̀rín wá ń pa mí. Ẹ lọ bèrè lọ́wọ́ àwọn ọmọ Biafra Ojukwu nìkan ló ta property bàbá rẹ̀. Wọ́n dẹ̀ negotiate àwọn kankan pẹ̀lú àwọn foreigner kan láti lè fight war 1967. Ẹ lọ ka history bí Ojukwu ṣe jàjà yẹn. Àwọn Igbo smart tó Yorùbá wọn gbọ́n nínú gbọ́n lẹ́yìn tó wa. Tó bá jẹ́ pé Yorùbá ló jagun yẹn gbà yẹn possibility wà ká lọ ká succeed. Tààrowó ńlá bá yẹn jagun. Ojukwu ó run down pápátá ni tó fi kúrò láyé tí ó sì kankan mọ́ because resources tó fi jagun yẹn ló mọ̀. Mélòó ọmọ Igbo ló fowó lẹ́ngbà yẹn. Nígbà tí Obi ń jáde bọ̀ Obi tó fẹ́ jáde as a Labour Party president ṣé ẹ mọ iye owó táwọn ọmọ Igbo fún all over the world billions ṣe é gbọ́ lẹ́nu ọmọ Igbo pé àwọn ti náwó wọ́n ti gbọ́ gbogbo owó àwọn ìbànújẹ́ máa ń bá mi tẹ́lẹ̀ bá fẹ́ rojọ́ yóò ní àwọn òṣègbè èmi ò ṣe Yorùbá Nation mọ́gbàtàn ti kówó kan jẹ nígbà kan ẹnìkan ní àwọn fún wọn ní $17,000
70,000 yes US dollars la fún wọn àràbọ̀ mo kàn rẹ́ nígbà ẹni pé tí ìbá ìrìn àjò débì kan ẹni tẹ́ ẹ fẹ́ bájà mọ̀ yín wípé owó ni ó dìjà lẹ̀ sí yín láàrin ó mọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu ó mọ̀ dáadáa gbangbangba ó lẹ́mọ̀ pé ẹ lè fowó ara yín fi dára yín he knows torí ẹ̀ ló fi máa ń rẹ́rìn-ín tẹ́ ẹ bá ń pariwo Yorùbá nation létí ẹ̀ sọ̀rọ̀ tí Babangida sọ́njọ́ kìíní àná sí kò wá sí ìmúṣẹ báyìí wípé tá bá lùlù ogun tí Yorùbá bá lùlù ogun lóhùn ó lọ sùn ni toró mọ̀ pé èdè ara yín ò ní yẹra yín lámójú kúrò nínú nǹkan ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi nǹkan mẹ́ta la bàbá wa máa fi pòwe ẹni tí ó jagun yóò jẹni tó wọ́n ní tó bá fẹ́ sọkọ obìnrin ó gbọ́dọ̀ jẹ́ àpà tó bá sọkọ fóbìnrin tínú obìnrin rẹ̀ ó máa dùn títí tí ó fi kú òun ò sí ọkọ fẹ́ àpà ló gbọ́dọ̀ yà tí ó bá jagun àpà lèyàn ó yà téèyàn ó bá ṣoògùn àpà lèyàn máa yà tó o bá ti sí nílànà mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọwọ́ anú ayé wa live averagely ni ọwọ́ anú ayé ọwọ́ live pé kí n sáà ti ẹ̀rù mọ́ ẹ̀rọ oúnjẹ jẹ mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó o bá ti yàpá lórí ẹ̀ ìwò oúnjẹ jẹ lásán nìkan ló wà fún obìnrin tí bá dẹ̀ ń tẹ̀lé ò ní wà lóyà sí ọ láíláí àṣírí mo sọ fún yín lénìí ẹni tó bá fẹ́ kóòtù mi kan gbé jáde bóbìnrin ti rí nù bí ní àjọ ayé ti rí nù ogun ò ṣeé jà níbi kan máa mánéjì ẹ mọ́ jẹun parọ́ tẹ̀yìn jẹ ní ìkéde mi ní 2023 mo ní tí Yorùbá ò bá ya Yorùbá ò ná owó gbà tó di 2024 tí mo gbé plan kan jáde mi ì sọ síta dọ́là ṣùgbọ́n wà lọ́wọ́ àwọn èèyàn wa kọ̀ọ̀kan mo ní owó la lè fi activate plan yìí tá a fi succeed tí ò bá ti sóbẹ̀ gbàgbé ẹ mọ̀jà sọ̀rọ̀ lórí ẹ̀ láíláí mo dẹ̀ sọ kankan mo ní ẹni tí ó bá na bàbá yìí lójú agbo yóò wá smart he must be a smartest person tó bá jẹ́ gúrùpù náà lẹ gbọ́dọ̀ smart o àṣírí ibẹ̀ lẹ́gbọ́ lẹ́nu mi lẹ́nìí bàbá Bọ́lá Ahmed Tinubu is a political lion elephant is smart lion smart gan tó bá ń rìn ẹ wo election 2027 ẹwùjọ tí wọ́n ti ń campaign sílẹ̀ 2025 ṣe ti rí ẹ ti rí nǹkan tó ń lọ ṣe pé òṣèlú ni wọ́n ń ṣe báyìí 2025 àwọn ìran yín àwọn ìran Yorùbá nation tí à ń tìtorí wọn sá káàkiri àwọn ìran yẹn dàbí ìran Ísírẹ́lì ní tí Mósè ń kó lọlẹ̀ lérí Mósè ń ká àwọn ọmọ Ísírẹ́lì lọ sílẹ̀ lérí kò fún wọn ní tí wọ́n máa jẹ Mósè nílẹ̀ lérí tán ó dé àgbèdéméjì ọ̀nà ó gbọ́ orí òkè kan lọ́lọ́fẹ́ lọ bá Olúwa òun sọ̀rọ̀ sáwọn ọmọ Ísírẹ́lì mọ Olúwa Mósè ni kí ló kan ọmọ Ísírẹ́lì pẹ̀lú Olúwa Mósè Mósè làwọn rí àwọn ọ̀rọ̀ Olúwa rẹ̀ ẹni tó bá ṣe làákàyè ni ó gbọ́ àkàwé tí mo ṣe yìí o àwọn ọmọ Ísírẹ́lì ń rí Mósè ṣùgbọ́n wọn ò dá Olúwa Mósè mọ̀ Mósè ní ń bá àwọn ọmọ Ísírẹ́lì sọ̀rọ̀ pé mò ń kó yín lọ sílẹ̀ lérí kì í ṣe Olúwa Mósè o nígbà tí Mósè sì lọ bá Olúwa rẹ̀ sọ̀rọ̀ tó gbàgbé àwọn ọmọ Ísírẹ́lì síbẹ̀ odidi ọjọ́ 10 ló fi lọ kí làwọn ọmọ Ísírẹ́lì ó mọ̀ jẹun sì ló gbé wọn gba ojúgbó tí wọ́n ń gbà lọlẹ̀ lérí ọ̀nà tí wọ́n mọ̀ tí wọ́n lè fi gbà jẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní create ẹ̀ ibi tí wọ́n ti ń create ẹ̀ Mósè ní ó bá wọn pé wọ́n tó ti ṣe tí Olúwa pa láṣẹ pé wọ́n gbọ́dọ̀ ṣe mọ́ inú bí Mósè
10 commandment tọ́lọ́run gbé fún tó yẹ kó gbé fún àwọn ọmọ Ísírẹ́lì pé tọ́lọ́run ní gbé fún yín rèé o ó fún ọmọ lẹ́m̀bẹ̀ olúwa Mósè wá gégùn lórí Mósè kò gégùn lórí àwọn ọmọ Ísírẹ́lì tí ń jà fún. Ṣé ẹ ti rí ewu tó wà nù kéèyàn jẹ́ lídà? Ewu tó wà nù kéèyàn jẹ́ lídà òun ni Mósè fara gbá níbi wàhálà yẹn. Mósè fara gbá. Sáwọn ọmọ Ísírẹ́lì bá padà délẹ̀ lérí wọn? Ẹ béèrè. Sáwọn ọmọ Ísírẹ́lì ṣé wọn ò padà délẹ̀ lérí wọn? Wọ́n padà sílẹ̀ lérí wọn. Mósè nìkan ni ò bá wọn lọ torí ìbínú Olúwa Mósè tó sọ̀kalẹ̀ sórí Mósè látàrí iṣẹ́ tí a fi rán tí ò jẹ́ pẹ̀lú làákàyè. Yorùbá, mo sọ fún yín, àwọn ìran yín tó ti fẹ́ máa gba 5,000 owó ọbẹ̀ ọdún mẹ́rin míì tí ó gbé wọn wọ 2031. Àwọn ìran yín ti start ti máa gbà, wọ́n ti ń gbà báyìí. Wọ́n ti ń gba ráìsì agolo kan tí ebi wọn ó jẹ títí di 2021, wọ́n ti ready láti gbà báyìí. Àwọn ò sì rí bí nǹkan tí ò dáa. Ẹ̀yin lẹ promise wọn pé kò wọ́n délẹ̀ lérí ṣùgbọ́n wọn ò rí ilẹ̀ lérí. Ibi tí mo ti sọ fún yín nìyẹn pé bàbá Bọ́lá Ahmed Tinubu ẹni tí bàbá Táyọ̀ gbọ́dọ̀ smart. Bàbá Bọ́lá tẹ̀ ń wò yìí ó smart jù yín lọ nítorí pé orúkọ ọ̀kan náà gbogbo yín jọ gbé sórí. Òun wọ́n sì ń rí kíákíá. Ẹ̀yin wọn ò rí yín. Inú ẹ̀kú eégún ni Yorùbá Nation wà. Yorùbá Nation ò tí ì jáde. A kàn ń gbọ́ tó nínú lùlù ni. Eégún Yorùbá Nation ò bọ́ta nísìnyí. Eégún bẹ nù yẹ̀wò. Àwọn tí ó wòrán eégún wọn bẹ ń ta wọn dúró. Now òun ti a smart yín ó ti gbàgbóró padà. Gbogbo àwọn tẹ́ǹtì torí wọ́n ṣe wàhálà tẹ́yìn fi wá bọ́nú ẹ̀kú gbogbo wọn ti padà sọ́dọ̀ rẹ̀. Kò sẹ́ni fẹ́ bá sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá lé ní 2021 ni wọ́n mọ̀ sọ̀rọ̀ 2027 5,000 kó síbẹ̀ ọbẹ̀ kan péré tí ó gbé ọwọ́ 2031 kó sì gba rẹ́sì agolo kan sí. Ìdí rẹ̀ rèé. Mo dẹ̀ pariwo mo ní kíní géèmù ńlá ni o, géèmù ńlá. Ẹ jókòó torí ẹ̀ mo fi ń parí pé ẹ ń retí ìṣọ̀kan, ẹ má wá ṣọ̀kan anybody. Ẹ lè rí ṣọ̀kan láíláí ní level tó dé yìí. Kò possible. Ọmọ yín ló wà l'Ábùjá, ẹ lè rí ṣọ̀kan. Ara àwọn kan tí wọ́n mọ̀ tẹ̀lé, ara àwọn kan tí ó jẹ́ àmì fún láàrin wa. Bó ṣe rí nu. Torí ẹ̀ ní ẹ̀ fi lè rí ṣọ̀kan. Ntẹ́ mọ̀ rí ìdó tẹ́ mọ̀ dùn ìdú erin. Pé títàkùn kan bá sọ pé òun ò ní jẹ́ kí èrè ó wodò tó ń tẹ́rin ní ó lọ òwe tẹ́ mọ̀ lónú tẹ́ fẹ́ rìnrìn àjò yín. Òwe ẹni tí ọkàn rẹ̀ ti padà sẹ́yìn tó ṣe tán láti gbálẹ̀ bàbá rẹ̀ lọ́wọ́ ajogun. Adẹ̀pariwo mo sọ kínní nísìnyí ọjọ́ tí ń gorí ọjọ́ lọ oṣù tí ń gorí oṣù. Ọ̀rọ̀ àná tí ń di bá mi. Ṣé bá ṣe máa ń wọlé Yorùbá rè tí ó mọ lọ? Nígbà tí bàbá Bọ́lá Ahmed Tinubu gorí ìtẹ́, wọ́n pa ọba lẹ́kìtì, wọ́n pa l'Oǹdó, wọ́n pa Kwara. Ọba ń lọ bíi mẹ́rin ní region kan. Bàbá Bọ́lá Ahmed Tinubu ò wẹ̀yìn kó sọ pé Yorùbá ẹ má bínú tàbí àwọn ìlú tí nǹkan ṣẹlẹ̀ sí ẹjọ́ ẹ má bínú mò ń bọ̀. Kó tiẹ̀ wá dalẹ̀ rú gìrìgìrìgìrì kò ṣe é nítorí 2027 ti tiẹ̀.
IG bàbá Ẹgbẹ́tókun tó jẹ́ Yorùbá kó sọ̀rọ̀ kó àdírẹ́sì issue kó kọ́lọ́pàá lọ bẹ̀ pé yẹn má dalẹ̀ rú pé region mi ni wàhálà ti ṣẹlẹ̀ ṣe é gbọ́n kankan. Wọ́n ṣe bẹ́ẹ̀ gbèrègbè àpariwo títí kódà àwọn òṣèbẹ́ nìkan rí wa nítorí pé wọ́n mọ game tán fẹ́ play wọ́n dẹ̀ mọ àwọn èèyàn tán bá play game. Mo sọ̀rọ̀ Yorùbá fún yín etí Yorùbá ò jẹ́ ni Yorùbá ń wà ẹ̀kan wo Yorùbá báyẹn ni Yorùbá ò ní gbá bọ́dá ní kó máa tọrọ bára ṣùgbọ́n àwọn náà ń wá tí wọ́n jẹ mọ́là ní máa tọrọ bára torí ẹ̀ ló fi háàdì fún mọ́là láti gbàbọ̀dẹ̀ fúnra wọn. Ohun kan làwọn máa ń lò ohun kan ni mọ́là ò lò àti Fúlàní. Yorùbá ni ò lóhùn kan tí ò bá ti sówó mẹ́ kò sóhùn kan o tó bá ti pẹ̀yìn dàtàn wọ́n yìí mú sí ọ ni. Ìwọ fún wọn nìkan tí wọ́n jẹ tí ìwọ́n bá ní ṣe tiẹ̀ torí ẹ̀ la ṣe pariwo mú ní game tó wà lẹ́yìn a gbọ́dọ̀ smart láti lè play game yẹn. Ọjọ́ ti ń lọ Yorùbá. Bàbá Akíntóyè ó wù mí kí fídíò mi kó dọ́wọ́ yín lónìí. Ọjọ́ ń lọ ilẹ̀ ti fẹ́ mọ̀ sáwọn ọmọ yín ṣe 5,000 tí wọ́n gbà àti dírẹ́sì agolo kan náà ni wọ́n tó gbẹ́kẹ̀lé títí di 2031. Wọ́n ṣe tá àti gbà ó wọ́n gbà wọ́n sì ta ẹ̀tọ́ wọn títí di 2031. Ẹ̀yin ò wá fi gbọ́dọ̀ fi ṣèbínú. Ìlérí tẹ̀yin ṣe fún ọmọ Yorùbá wọn ni mo fẹ́ kẹ́yìn ó múṣẹ. Àsìkò ti tó fún ọmọ Yorùbá láti padà sí ilé wọn. Àsìkò ti tó tá a bá ní ká máa wò níran omi ó tẹ̀yìn wọ̀gbé lẹ́nu. Olóyè Sunday Igboho gbogbo ibi tẹ́ ẹ bá wà ẹ fọ́hùn gbalẹ̀ ẹ fọ́hùn jáde káyé ó gbọ́ níbo ni kọ́mọ Yorùbá ó tò sí. Ṣé lórí 5,000 àti rẹ́sì agolo kan lẹ́yìn náà yọ̀ǹda kí wọ́n gbà kó tó di 2031 kí wọ́n tó bọ́nú ẹ̀. Èmi sọ tèmi o èmi sọ tèmi èmi ò bẹ̀rù ẹ̀dá kan àfọlọ́run Elédùmarè tó ṣẹ̀dá mi wálé ayé. Mi ò bẹ̀rù èèyàn mo máa ń sọ gbogbo gbà ṣùgbọ́n ìbànújẹ́ ọkàn ni máa ń jẹ́ fún mi tí n bá rí ìran mi ní ipò ìbànújẹ́ ipò tí ò tọ́. Àwọn olóṣèlú àwọn ni wọ́n ń dá owó aago ilẹ̀ Yorùbá padà sẹ́yìn o. Adẹ̀ ti yọ̀ǹda kán máa ṣe lọ torí tá a bá jáde ká sọ̀rọ̀ ká react àti yọ̀ǹda fún wọn pé ẹ̀yin lẹ́nu ìlú ẹ̀ máa ṣe lọ ìgbé bá wù yẹn darí ẹ̀ sí. Wọ́n ó dẹ̀ ba nǹkan jẹ́ 2031 ṣé rẹ́sì agolo kan ní àti 5,000 tí wọ́n fún ẹ pé kí wọ́n fi ṣe bẹ̀rẹ̀ kan péré. So lẹ́fẹ́ ká máa fún àwọn ọmọ orílẹ̀-èdè Yorùbá. Ó dọwọ́ yín o. Ayé ìgbà kan àmọ́ ní Olúgbọ́ ó dọwọ́ yín Àrẹ̀sà ó dọwọ́ yín Ọ̀ràngúnlé lásìkò tá a wà yìí ó dọwọ́ bàbá Akíntóyè àtọwọ́ Sunday Igboho. Tó bá wù yín ẹ filẹ̀ Yorùbá lẹ̀ kí wọ́n máa ráre ẹ filẹ̀. A ti pè yín lóde a ti pè yín sákìyèsí o a ti sọ láìmọye ìgbà. You have to be smart. Tẹ́ bá fẹ́ play game yìí pẹ̀lú àwọn ará bí wọn ò dẹ̀rùn àwọn lówó lọ́wọ́ ń kówó kiri ni. Bọ̀ bó o lẹ́sẹ̀ fẹ́ gba àwọn èèyàn yín kúrò lọ́wọ́ wọn.
ìrìn àjò ńlá mo ṣe sọ ń gbà yẹn pé yóò involve owó bọ́ Yorùbá ẹni tí ó gbowó lọ́wọ́ Yorùbá ó múra tí Yorùbá ò ní sọ lóko torí ẹlẹ́rú ṣe ń bà mí ẹni tí ó gbowó lọ́wọ́ Yorùbá tí Yorùbá ò ní sọ lórúkọ ó dọ̀wọ́ yín o ó dọ̀wọ́ yín púpọ̀ nù wa ni mo mọ iye tá a ti ná lápò ara wa lè jẹ́ káwọn mẹ́sẹ̀jì tá à ń pass kó lè jáde kó lè dọ́dọ̀ àwọn èèyàn mo mọ iye tó ní kálukú ná tá a bá l'opportunity láti lówó rẹpẹtẹ lọ́wọ́ ìrìn àjò yóò dùn ju bó ṣe rí yìí lọ. mi ò gbọ́dọ̀ sọ̀rọ̀ jù lórí ètò yìí ẹ má jẹ́ sọ jù báyìí lọ ó tún di jọ́ mi ọjọ́ rí.